ọkọ níyàwó ká ṣe sùúrù àforíjì ló yẹ wá ẹ̀yin ará mi. àforíjì ló yẹ wá ẹ̀yin ará mi. àforíjì ló yẹ wá ẹ̀yin ará mi. láàrin ọkọ níyàwó ká ṣe sùúrù àforíjì ló yẹ wá ẹ̀yin ará mi. ìyàwó bọ́kọ bá ṣe kó ṣe sùúrù. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba ètò, ọba tó tò bí a ṣe wá sáyé, ó sì tò ọ̀nà ibi tí oníkálukú ó gbà, ó tò àyè tí oníkálukú ó wà. bá a bá gbàgbé nínú ọ̀rọ̀ síwájú èyí tí mo kọ́kọ́ sọ nípa ọ̀rọ̀ pé gbogbo wa tá a jọkùnrin lọ́lọ́run pa láṣẹ ká fẹ́yàwó, gbogbo obìnrin náà sì ni Ọlọ́run ọba pa láṣẹ káwọn náà lọ́kọ. ṣùgbọ́n bá a bá wò lóde òní, à ń fẹ́yàwó ọ̀hún bẹ́ẹ̀ náà lobìnrin sì ń lọ́kọ. ṣùgbọ́n kínní kan ni mo tún fẹ́ kẹ́ ẹ jẹ́ ká yẹ̀wò gẹ́gẹ́ bí òfin Ọlọ́run àti ìlànà tó fi lélẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èwo ló dé tó jẹ́ pé ìyàwó tá à ń ṣe náà kò mà dàbí èyí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ káyé ó tó dà báyìí. bá a bá wo àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n gbó síra wọn lọ́dọ̀ ni. ṣùgbọ́n lóde òní táwọn èèyàn fẹ́yàwó má tóbìnrin náà lọ́kọ mọ́, ẹ jẹ́ àṣàyẹ̀wò rẹ̀ kó tún wá jẹ́ pé wọ́n àbá àwọn èèyàn tó bá lọ́kọ àbí àwọn ọkùnrin tó bá fẹ́yàwó wọn ò ní gbádùn ara wọn, kò ní pọ́jọ́ kò ní pọ́ṣù, wọn ó sì túká láàrin ara wọn, á sì wójú tu ọ̀rọ̀ náà tì. kí ni ń wá fà á? bá a bá wo àlámọ̀rí wò dáadáa, a mọ̀ pé bí ayé ṣe ń yí padà lójoojúmọ́ náà ni àwọn èèyàn abẹ ń yí padà pẹ̀lú ẹ̀. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àṣàkíyèsí ẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run èyí tó ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم جل ما لا يموت. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر كبيرا. قد جاءكم بصائر من ربكم. وسيولهم بصرا فللنفس. الله. ومن عمي فعليها. ọba tí ò ní ṣàbòsí wa. وما أنا عليكم بحفيظ. Ọlọ́run ọba ń sọ fún ànábì wa Muhammad ní ọ̀rọ̀ rẹ̀ báyìí pé. قد جاءكم بصائر من ربكم. àríwòye ọ̀rọ̀ tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí wa nìyí o. قد جاءكم بصائر من ربكم. àwọn àlàyé ọ̀rọ̀ àwọn àríwòye ọ̀rọ̀ àwọn ń ta lè rí àǹfààní ń bẹ̀ tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí wa nìyí o. قد جاءكم بصائر من ربكم. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé èyí tó lè tó àlámọ̀rí wa òun náà lọ́lọ́run ọba fi ránṣẹ́ sí wa yìí o. ومن أبصر فللنفس. ẹni ọba lè wòye sí ó wòye sí fúnra ara rẹ̀ ni o. ومن أبصر
فلنفسه ẹni ó bá wòye sí tó ronú sí i tó wò ó pé báyé ṣe rí lánàá kọ́ lórí lónìí tó wá mú àṣẹ Ọlọ́run ọba ṣe eléyìí ó ṣe é fórí ààrẹ. قد جاءكم بصائر من ربكم. ọ̀nà tá a lè gbà ríran rí àlámọ̀rí wa tá a fi rí ayé lò pẹ̀lú ìrọ̀rùn tí ọkọ àtìyàwó fi lè máa gbégbé ìrọ̀rùn láyé tí wọ́n darúgbó sọ́dọ̀ ara wọn Ọlọ́run ni mo fi ránṣẹ́ sí yìí. فمن أبصر فلنفسه. ẹni ó bá lè wòye lórí ẹni ó bá lè dá ntẹ́mi Ọlọ́run ọba ń ṣe lálàyé fún yín yìí mà ọmọ mọ́ fúnra rẹ̀ ni. Allah. ومن عمي فعليها. ẹni ó bá sì díjú lórí ẹ̀ tó pé wọn fẹ́ gbọ́ wọn fẹ́ rí o. Allah. فعليها. olómọ ní nǹkan rẹ̀. فعليها. oní ọmọ jìyà rẹ̀ láyé àtàlùkìyàmà. Allahu Akbar. Ya salam ya salam. ومن عمي فعليها. Ọlọ́run lẹ́ni ọba kọ etí tó bá kọ etí ikún sọ̀rọ̀ èmi Ọlọ́run ọba ọkọ̀ sí fúnra rẹ̀. فعليها. òun ni ó padà jìyà rẹ̀ èmi Ọlọ́run ọba mo ti fi ìmọ̀lẹ̀ ránṣẹ́ sí yín àlàyé bẹ́ẹ̀ ṣe lo ayé tọkọ ó fi máa pẹ́ lọ́dọ̀ ìyàwó tí ìyàwó ọ̀pẹ́ lọ́dọ̀ ọkọ tínú ilé ò ní dàrú tẹ́ gbégbé ìdùnnú. Ọlọ́run lọ́nà rẹ̀ ni mo fi hàn yìí ẹni ọba wa yájú síbẹ̀ tó bá pọ̀ ń wò dáadáa. Allahu Akbar. ẹni ọba wa díjú kúrò ń bẹ̀ tọkọ tí ikún sọ̀rọ̀ Ọlọ́run. Allahu Akbar kabir. Annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma ana. وما أنا عليكم بحفيظ. èmi Ọlọ́run ọ̀rẹ́ mi kí n wá sọ yín o. ó ní sọ fún yín náà ní o. Ọlọ́run ọ̀rẹ́ mi náà kí n sọ yín káàkiri o ọ̀rọ̀ rẹ̀ ló ní sọ fún yín. ó ní sọ fọkùnrin yín sọ fọbìnrin yín kí ló dé tẹ́ pẹ́ lọ́dọ̀ ara yín má kí ló dé tí ilé òtò má. Allahu Akbar. Allahu Akbar. Ya Zal Jalali wal Ikram. kí ló dé tẹ́ ní sùúrù fúnra yín má. فمن أبصر فلنفسه. ẹni ó bá lè ronú sí ọ̀rọ̀ tẹ́mi Ọlọ́run ọba ń sọ yìí Ọlọ́run ní òun ó ríran ó wò dáadáa fúrí ara ẹ̀ ni. ومن عمي فعليها. ẹni ó bá sì díjú ńgbà tí wọ́n ń bá a sọ̀rọ̀ náà tó ní tinú òun lòun ó ṣe yóò padà jìyà rẹ̀ òun ló ní nǹkan ẹ̀. وما أنا عليكم بحفيظ. Ya salam ya salam. Allah Allah Allah. Ọlọ́run ní Ànábì wa Muhammad Ọlọ́run ọba ọ̀yàn mi kí n sọ yín kiri Ọlọ́run ò sì yẹn mi náà Ọlọ́run ọ̀yàn mi náà kí n sọ yín kiri ọ̀rọ̀ rẹ̀ ló ní n sọ ó wá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ náà fún yín kó lè yé yín dáadáa Ọlọ́run lè sá fúnra yín wa min ayatihi. wa min ayatihi. ó sí Ọlọ́run ọba àlàyé. khalaqa lakum min anfusikum azwajan. jalla ma la yamut jalla. litaskunu ilayha. ó sí Ọlọ́run ọba àlàyé. wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. la ilaha illallah. inna fi dhalika laayatin liqaumin yatafakkarun. la ilaha illallah. inna fi dhalika laayatin. Allah. liqaumin yatafakkarun. Ọlọ́run ní ẹ fetí ilẹ̀ fún àlàyé ọ̀rọ̀ mi dáadáa o. wa min ayatihi. Ọlọ́run ní bẹ́nu àwọn àmì pàtàkì látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba tó yẹ kẹ́ ẹ kíyèsí. wa min ayatihi. àmì tí mo fi lélẹ̀ fún yín káyé ó lè bá a rọrùn fún yín. wa min ayatihi. kọ́kọ́ ó lè gbádùn ìyàwó kíyàwó ó lè gbádùn ọkọ ọ̀nà ni mò ń là á lẹ̀ yìí o. wa min ayatihi. Ọlọ́run ní bẹ́nu àwọn àmì èmi Ọlọ́run ọba àṣẹ tí mo fi lélẹ̀ fún yín. wa min ayatihi.
Allah Allah. أن خلق لكم من أنفسكم أزواجا. La ilaha illallah. أن خلق لكم من أنفسكم أزواجا. Ọlọ́run ní àlàyé ọ̀rọ̀ èmi Ọlọ́run ni pé mo dá àwọn obìnrin yín tẹ́ máa fẹ́ ara yín ni mo ti dá gẹ́gẹ́ bí mo ṣe fa àwáwù jáde látara ádámù baba ńlá yín gbogbo obìnrin tẹ́yìn náà fẹ́ láyé ara yín ló ti jáde. أن خلق لكم من أنفسكم أزواجا. ìyàwó lè jẹ́ Ìgbò ọkọ lè jẹ́ Yorùbá ìyàwó lè jẹ́ Haúsá kọ́kọ́ jẹ́ Yorùbá Yorùbá lè lọ rèé fi Haúsá wá Haúsá lè wá fẹ́ Yorùbá ẹni tá a bá fàyọ lára ara wọn ẹ̀ ní fẹ́ra yín. أن خلق لكم من أنفسكم أزواجا. Ọlọ́run ní látara ara yín ni mo ti dá ara ẹ̀yin ọkùnrin wọ̀nyí ni mo ti fọ obìnrin tẹ́ máa fẹ́ jáde. من أنفسكم أزواجا. ẹ̀fọn òsì oníkálukú yín láti mú jáde bá a ṣe tànábì Ádámà. من أنفسكم أزواجا. Allah Allah. لتسكنوا إليها. La ilaha illallah la ilaha illallah. ọ̀làwọn òpònú Ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ ó lè tẹ́sùkùnú ilé akẹ́lẹ́ bá àjọ máa gbé ni mo fi ní ẹ fẹ́ ra yín kẹ́lẹ́ jọ máa gbé ìyàwó tẹ́ ẹ bá fẹ́ ẹ jọ máa gbé ni ìyàwó ò gbọ́dọ̀ wà ń Kánò kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ ìyàwó ò gbọ́dọ̀ wà ń London kọ́kọ́ wà ní Nàìjíríà ọkọ ò gbọ́dọ̀ wà l'Amẹ́ríkà kíyàwó wà ní Nàìjíríà kí aburú ó má bàa ṣẹlẹ̀ láàrin ara yín kẹ́ ẹ má bàa lùgbọ́ Ọlọ́run. من أنفسكم أزواجا. لتسكنوا إليها. لتسكنوا إليها. Ọlọ́run ní kẹ́ ẹ lè bá àjọ máa gbé ni mo fi dá yín papọ̀ lọ́kùnrin àtobìnrin. لتسكنوا إليها. kọ́kọ́ ó gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìyàwó ẹ̀. لتسكنوا إليها. kíyàwó faramọ́ pọ́lọ́run ọba ló mú un jáde kúrò nílé bàbá àwọn lọ rèé gbélé ẹlòmíì. لتسكنوا إليها. Ọlọ́run lẹ́jọ́ máa gbé ni ọkùnrin ò gbọ́dọ̀ decide lẹ́mìí ara rẹ̀ pé òun ò lè bóbìnrin gbé bọ́ ọ bá pé ò lè bóbìnrin gbé máa ṣe lọ́wọ́ nígbà tó ń bẹ lọ́dọ̀ lòun rí i ṣe ọ́ jẹun àjẹkùgbẹ̀yìn ayé rẹ ni bọ́ ọ bá sọ́ra dáadáa ọ́ jẹun àjẹkùgbẹ̀yìn ayé rẹ nígbà tó o bá nídìí kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹnìkan kò ní sí mbẹ̀ mọ́ Allah. أن خلق لكم من أنفسكم أزواجا. Ọlọ́run ni mo dá yín látara ara yín ni mo ti dá yín. Allah. إليها. ẹjọ́ máa gbé ni ẹjọ́ máa sùn ni ẹjọ́ máa jí ni ẹjọ́ máa sọ̀rọ̀ ni ẹjọ́ máa dámọ̀ràn ni Allah. لتسكنوا إليها. ẹjọ́ máa bára yín gbé kẹ́ ẹ lè bá a máa dámọ̀ràn. لتسكنوا إليها. ẹ máa bára yín gbé kẹ́ ẹ lè bá àjọ máa sọ̀rọ̀. لتسكنوا إليها. ìjọjókòó ẹ̀yin méjèèjì jọ wà pẹ̀lú ara yín lóore tó lọ́n bá ṣe fún yín fi lè kalẹ̀ lọ́dọ̀ ara yín Allah. وجعل بينكم مودة ó sí Ọlọ́run pẹ̀lú àlàyé. Ọlọ́run ni mo wá ja'ala bainakum. وجعل بينكم mawadda. مودة ورحمة. Ọlọ́run ní tá a fi wá fẹ́ràn ara ẹni látàárọ̀ dalẹ́ méjì náà ni òun ni mo fi sọ àárín yín mawaddatan. وجعل بينكم مودة ورحمة. La ilaha illallah. وجعل بينكم مودة ورحمة. Ọlọ́run lè tí ó kọ́kọ́ ṣẹlẹ̀. Allah Allah Allahu akbar kabira. وجعل بينكم مودة ورحمة. Ọlọ́run ni mo wá fi sáàrin yín tí ó wàá jẹ́ kẹ́ ẹ lè bára yín gbé kalẹ̀ tẹ́ ẹ fi jọ soríire papọ̀ ja'ala bainakum mawaddatan wa rahma. مودة ورحمة.
òfin ọlọ́run àṣẹ ọlọ́run nìyẹn o. وجعل بينكم مودة ورحمة. àní kí ni ń da léru kí ni ń tú àárín ọkọ àtìyàwó ń tó ń tú àárín ọkọ àtìyàwó nǹkan mẹ́rin náà ni bí mẹ́rẹ̀ẹ̀rin bá ti dúró nǹkó tí ń tó fẹ́ tú ọkọ àtìyàwó ká alákọ̀ọ́kọ́ ń tó kọ́kọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó. alẹ́hùbù ìfẹ́ gbọ́dọ̀ wà ọkọ àtìyàwó tí ó fẹ́ ra wọn ìfẹ́ ni ó ṣáájú ẹni ó fẹ́ fẹ́ kó orí bí ṣe ń rẹ́rìn ẹni ó fẹ́ fẹ́ kó orí bí ṣe ń rìn ẹni ó fẹ́ fẹ́ kó wà kọ̀yìn sí ẹ̀ ẹni ó fẹ́ fẹ́ kó owó bí bá ń bọ̀ níwájú rẹ̀ wo ẹsẹ̀ rẹ̀ wò ṣé kò múkùn amúkùn ló sì wù ọ́ bẹ́sẹ̀ rẹ̀ bá ti papọ̀ ń tọ̀ ń wá náà lórí o. ó wo ń tọ́ fẹ́fẹ́ pupa lọ fẹ́fẹ́ ni èyí tó kú lọ fẹ́fẹ́ ni èyí tó gùn lọ fẹ́fẹ́ ni lọ́lọ́run fi sọ pé fáǹkì wú máa tọ́ bàlàkùn mí nà nìsáì ọlọ́run ní ẹfẹ́ ń tó wù yín tó bá wù yín lóbìnrin ní ẹfẹ́ àyẹ̀fẹ́ ìyàwó tán ká pé kò tiẹ̀ wù mí má ọ̀ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ tó bá gbé ó jìyà wájú ọlọ́run. وجعل بينكم مودة ورحمة. àwọn nǹkan mẹ́rin ló dúró lórí pé kí ó lè jẹ́ kí yóò tó. Allah la ilaha illallah. مودة ورحمة. alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ gbọ́dọ̀ ṣe láàrin ọkọ àtìyàwó. alḥubbu. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. alḥulmu. alḥulmu ìfaradà ìlẹ̀fúnra ẹni ìgbàpọ̀ lọ́hùn lọ́pọ̀ wá láṣẹ la fi ń jọ ń gbé papọ̀ àhesọ́mọ ìyá kan náà àhesọ́mọ bàbá ọlọ́run tó wá lọ rèé mú obìnrin wá látàgbọ́lé ibòmíì wá sínú agboolé tí ìwọ ọkùnrin ọ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìwọ obìnrin náà tó wá látàgbọ́lé yín tó bá wù ọ́ lọ jẹ lọ́hùn ń bọ̀ dọ́dọ̀ ẹni ọ̀fẹ́ ọwọ́ àdọ̀rin ẹ̀kọ́ sọ fún ọ pé níta abárílẹ̀ á máa jẹ o eyín ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ al-amana. lẹ́yìn náà ọkọ àtìyàwó tí ó fẹ́ra wọn wọ́n gbọ́dọ̀ fẹ̀mí tánra wọn tán wọ́n gbọ́dọ̀ fẹ̀mí tánra bí abájọ fọ̀rọ̀ sí ni kí wọ́n máa bára wọn wọn ò gbọ́dọ̀ jìnra wọn lẹ́sẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹran ara wọn lẹ́yìn ìhòòhò obìnrin ńjọ́ tó bá lọ rèé fi hàn ọkọ míì lẹ́yìn tó ti so yìgì láti jọ́ náà ni ó ti rí làánà ọlọ́run títí ó fi kúrò láyé bẹ́ẹ̀ náà sì lọ́kọ náà ọ gbọ́dọ̀ decide pé ìyàwó mi ìyá ni ó yà jẹ bọ́bá yìí di pé ìwọ pẹ̀lú obìnrin ẹjọ́ ń pín bùkátà ṣe nínú ilé ìwọ ọkùnrin náà ọ̀fẹ́ gbérí tẹ́lẹ̀ ọlọ́run ó pò ní gbérí máa wà ńlẹ̀ẹ́lẹ̀ Allahu Akbar. وجعل بينكم مودة ورحمة. لا إله إلا الله. وجعل بينكم مودة ورحمة. ọlọ́run ni mo wá fi ìgbádùn pé kẹ́ ẹ fẹ́ràn ara yín sáàrin ara yín kẹ́ ẹ tó bímọ ìfẹ́ gbọ́dọ̀ wà èyí tí ó padà wá tẹ̀lé náà ni ọmọ bíbí anabi wa Muhammad nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam anabi ní obìnrin tó dáa jù láyé tó lálùbáríkà lóbìnrin tá a fẹ́ràn ara ẹni kó tó di pa bímọ fún ni láyé lónìí ọmọ là ń wá ni ọmọkùnrin míì wá bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ ọlọ́mọ lóyún káàkiri ó fi wá lọ́mọ mẹ́ta ó ní mẹ́rin yóò máa wá decide lẹ́mìí ara rẹ̀ pé obìnrin tí ó bá lè bímọ mọ́lòkù tí mo lè fẹ́ torí mo kúkú ti bímọ àwọn tó bí ọmọ yìí fún ọ ń kó àyèwò ni wọ́n wà bọ́kùnrin bá dúró lórí irú ẹ̀ yóò jẹun àjẹkùgbẹ̀yìn ayé ẹ̀ nítorí pé làánà ọlọ́run wọn máa bá lójoojúmọ́ lẹ́yìn ìmọ̀ wà dẹ́tẹ̀ ìfẹ́ wàràmà kọ́mọ ọwọ́ bẹ̀ ṣùgbọ́n láì tí ì sífẹ̀ẹ́ kò tí ì sí àǹfààní kankan. wa min ayatihi. ọlọ́run lálàyé ọ̀rọ̀ tí mo ń ṣe fún yín. wa min ayatihi. àwọn àpẹẹrẹ tẹ́ fi dé mi ọlọ́run ọba mọ̀ lọ́lọ́run. wa min ayatihi. ìtẹ́ ẹ lè ronú sínú àlámọ̀rí tí mo fi lélẹ̀ fún yín. wa min ayatihi. la ilaha illallah. an khalaqa lakum min أنفسكم أزواجا
أزواجا لا إله إلا الله لتسكنوا إليها لا إله إلا الله وجعل بينكم لا إله إلا الله مودة ورحمة وجعل بينكم الله أكبر مودة ورحمة. Ọlọ́run lọ́mọ ní ọkọ ìfẹ́ ní ọ ṣáájú lọ́mọ ọ tẹ̀lé. مودة ورحمة. Nínú ọ̀rọ̀ mẹ́rin tí Ànábì wa Muhammad tọ́lọ́ gbọ́dọ̀ wà pẹ̀lú ọkọ àti ìyàwó kálẹ̀ bá aráyé ṣe mo bẹ̀ nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan Ànábì ní alahub ìfẹ́ gbọ́dọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ fẹ́ràn ara yín ìfẹ́ ọ̀hún ìfẹ́ pé kódà bí ọkọ ọba sí nílé kíyàwó sì máa sàárẹ̀ pọkọ òun ò sí nílé ìfẹ́ nìyẹn. ìfẹ́ tíyàwó gbọ́dọ̀ ní sí ọkọ ni pé gbogbo ntọ́kọ bá kò ń dáwọ́lé ń dáadáa ìyàwó lẹni tí ó máa bá dámọ̀ràn lórí ẹ̀. ìfẹ́ gbọ́dọ̀ wà àìsífẹ́ àǹfààní kankan ò lè jáde ńbẹ̀ bẹ́ẹ̀ bímọ ọ̀tá yín lọ́mọ náà ó ṣe kú ẹ̀yin méjèèjì lẹ̀ ní gbádùn ẹ̀. ìfẹ́ yìí là kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ. alihulmu. òun náà ní ìfaradà ẹ máa faradà fúnra ara yín ẹ faradà fúnra ara yín ìwọ ọkọ ó jẹ́ ọmọ ọ lára ìwọ ọkọ ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọ lára ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọ lára àní faj'ala bainakum mawaddatan. Allah. أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة لا إله إلا الله إن في ذلك لآيات لا إله إلا الله لقوم يتفكرون. gbogbo bí ọ̀rọ̀ bí ilé ó ṣe tò àti ẹ̀tọ́ ọlọ́run ọba àti ìlànà ti anabi wa Muhammad pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ máa gbọ́ nínú ọ̀rọ̀ tó ń bọ̀ salamullahi alaykum wa rahmatulahi wa barakatuhu. ومن آياته الله أن خلق لكم من أنفسكم أزواجا لا إله إلا الله لتسكنوا إليها الله لتسكنوا إليها لا إله إلا الله وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. Ọlọ́run ní àwọn ọ̀rọ̀ tẹ́mi ọlọ́run ọba tí mo kìlọ̀ fún yín lórí ẹ̀. wa min ayatihi. mo nínú àmì èmi ọlọ́run ọba. ana khalaqa lakum min anfusikum azwajan. ó ní mo fẹ́ kẹ́ ẹ wòye sí pé mi ni mo dá yín mo dá àwọn ìyàwó yín látara yín. litaskunu ilayha. bẹ́ẹ̀ ni bá àjọ máa gbé ni ẹ gbọ́dọ̀ sá fúnra yín o. waja'ala bainakum mawaddatan wa rahmatan. pàtàkì gbígbé yín ni kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín lẹ́yìn ìfẹ́ lẹ́wà bímọ. inna fi dhalika ayatin liqawmin yatafakkarun. La ilaha illallah ó sí ọlọ́run ọba àlàyé. inna fi dhalika ayatin La ilaha illallah liqawmin yatafakkarun. ọlọ́run láwọn tó ní làákẹ́ inú yín ni mò ń bá sọ àwọn tó lè rorí àwọn ni mò ń bá sọ̀rọ̀ nù yín o àwọn tó lè rorí ni o mo sọ nù ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ní ìfẹ́ ni àkọ́kọ́ ìfẹ́ làkọ́kọ́ òfin ọlọ́run láàrin ọkọ àtìyàwó
ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni kí wọ́n ní faradà láàrin ara wọn oníkálukú ọ̀wá mú àwọn àṣà tí ń bẹ lágboolé wọn tí wọ́n jọ ń ṣe ẹ́ papọ̀ ẹ wà á dìjọ máa lò ó ìwọ obìnrin ò gbọ́dọ̀ yarí ò gbọ́dọ̀ sọ pé kinní kan àwọn èsè báyìí ńlé wa ntí ẹ ń ṣe ní ọkọ rẹ ni o máa ṣe àfi bí kì í bá ṣe ìsìláàmù nìkan ló kù ìsìláàmù lẹ gbọ́dọ̀ jọ máa ṣe bí a bá ń bọ̀ sàmbẹ̀ tí a bá ń bọ̀ sùn táwọn bá yẹ lẹ́yọ̀ tí a ya olóṣùgbó tí a ya abọ̀kè tí wọ́n ya àwọn tó ń bọ̀ sùn Òṣogbo èyí ò lóhùn ní bá wọn ṣe ṣùgbọ́n gbogbo ntí jófin Ọlọ́run ó gbọ́dọ̀ máa tẹ̀lé nílé ọkọ ẹ̀. wa min ayatihi ana khalaqa lakum min anfusikum azwajan. Masha Allah, masha Allah. litaskunu ilayha. ìyẹn ni ó fa ìjọ máa gbé yín tí ó fi rọrùn ìyẹn ló gbọ́dọ̀ fa ìjọ gbé tí ó fi rọrùn láàrin ara yín ẹ máa gbé pẹ̀lú àlàáfíà ẹ máa gbé pẹ̀lú ìdùnnú inú ọkọ máa dùn inú ìyàwó máa dùn ọ̀ràn àyàn ni kọ́kọ́ ó rìnrìn àjò kíyàwó wá sorí kọ́ obìnrin tó sorí kọ́ lóbìnrin àlùbáríkà èyí tó bá yọ pé wọn ògùn mọ̀gbọ́ lọ wọn mọ̀gbọ́ dé kèé sobìnrin àlùbáríkà nù ìwọ ọkọ náà ò sì gbọdọ̀ yóò nírìn àrè kọ́ ọmọ sọ ọ̀pọ̀ ńlọ Ìbàdàn ìgbére Ìbàdàn lọ dá fún ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ o sì kọjá Èkó hòtẹ́ẹ̀lì kan lọ́lọ́rẹ̀ gbéra rẹ sí ó jìyà rẹ̀ lọ́jọ́ alẹ́ kó o tó lọ jẹ tiwájú Ọlọ́run Allah. wa ja'ala bainakum La ilaha illallah. mawaddatan wa rahmatan. Ọlọ́run ló máa wá ṣẹlẹ̀ láàrin yín lẹ́yìn ìfẹ́ tẹ́ bá ní síra yín. wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. Masha Allah, masha Allah. inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. Ọlọ́run láwọn onílàákẹ́ ni mò ń bá sọ̀rọ̀ o. inna fi Àwọn tí wọ́n ronú ni mò ń bá sọ̀rọ̀ o. dhalika laayatin liqawmin yatafakkarun. lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá gbára yín gbọ́lẹ̀ ẹ wà á ní ìbẹ̀rù Ọlọ́run ẹ máa wá bẹ̀rù Ọlọ́run ọkọ ò gbọ́dọ̀ tara ìyàwó ẹ̀ sẹ́ lọ́hùn bẹ́ẹ̀ ni ìyàwó ò gbọ́dọ̀ tara ọkọ sẹ́ lọ́hùn ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa wá bẹ̀rù ẹni ó ṣẹ̀dá yín gbogbo ntọ́ bá jófin Ọlọ́run tó lè dá àní ara yín rú ẹ máa wá sọ ìyàwó ò gbọ́dọ̀ lágídí àkọ́kọ́ náà kọkùnrin ọkọ́kọ́ mà pẹ́nu gbogbo ntọ́bìnrin níláyé obìnrin ò ní nǹkan kan jètè lọ ọgbọ́n sì lobìnrin gbọ́n ọgbọ́n tó gbọ́n náà lọ́gbọ́n ète ṣùgbọ́n ọkọ ó máa lo làákàyè ẹni tí ń bá ń lo ọgbọ́n oríṣiríṣi nǹkan ni ó máa mú jáde lójoojúmọ́ ṣùgbọ́n ẹni tí bá ń lo làákàyè ọ̀rọ̀ tiẹ̀ lọ gbọ́nrán ọ̀rọ̀ tiẹ̀ lọ gbọ́nrán kò ní í sí rọ́ńbẹ̀. وجعل بينكم مودة ورحمة. Allahu akbar kabira. إن في ذلك لآيات La ilaha illallah. لقوم يتفكرون. Allah. إن في الله أكبر. ذلك لآيات لقوم يتفكرون. àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àmà ńgbà tó lọ́n láwọn onílàákẹ́ ènìyàn òun bá sọ̀rọ̀ ẹ jẹ́ àjọrò wò dáadáa obìnrin ò ní nǹkan kan jètè lọ Ọlọ́run fúnra ara rẹ̀ ó ní inna kaydakunna azim ètè obìnrin títóbi ètè obìnrin ó sì tóbi tó òun Ọlọ́run ọba fúnra ara wọn. La ilaha illallah. Inna fi dhalika. bíyàwó ẹ bá sọ fún ọ pé aláàjì ẹ kàbùkù wàláyé ó kàbùkù lóòótọ́ ló ń ọmọ ọ̀nà tí ó fi kàn ọ́ lábùkù àyèbóbìnrin lagídí. Inna Allah. fi dhalika. èhun ló lè jẹ́ ní òtò laayatin. ọkọ ṣàpọ́nlé ìyàwó ṣàpọ́nlé ọkọ. Yatafakkarun. ìyẹn làfáà kan fi ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ń sọ nígbà tó wòye sọ̀rọ̀ obìnrin títí. فإن Allah. تسألوني بالنساء فإنني. La ilaha illallah. فإن تسألوني
Allah. فإن تسألوني بالنساء La ilaha illallah, la ilaha illallah. Allah. Allah. بصير بأدواء النساء طبيب La ilaha illallah. Ó tún sún síwájú ń bẹ̀. إذا شاب Allah. إذا شاب رأس المرء أو قل ماله Allah. Allah. فليس له في وده نصيب. Àfáà yẹn ní làákàyè dáadáa kó dẹ̀ òmùrú kéèsì pápá kọ orin náà rí òun fún ẹ. تسألوني Ó ní bọ́ ọba bí mi léèrè. فإن تسألوني Tó ọba bí mi léèrè tó ọba gbé béèrè wá dọ̀ mi irú béèrè wo ni. فإنني Ó ní bọ́ ọba bí mi léèrè nípa àwọn obìnrin. فإن تسألوني Bọ́ ọba bí mi léèrè. فإن تسألوني بالنساء. فإن تسألوني بالنساء فإنني Tó ọba bí mi léèrè pé kí ni mo mọ̀ nípa àwọn obìnrin. بصير Mo mọ̀ rí nàrí wọn pọ̀. بأدواء Àfáà ni mo mọ̀ rí nàrí wọn, mo mọ̀ rí nàrí obìnrin pọ̀ o. بصير Allahu Akbar. بأدواء النساء طبيب. Ó ní dókítà ni mo jẹ́, dókítà ni mí, dókítà àwọn obìnrin ni mo jẹ́. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. بصير بأدواء النساء طبيب. Àní dókítà wọn ni mo jẹ́, mo mọ̀ ń pa wọn púpọ̀, mo mọ̀ ta mo mọ̀ nú. النساء طبيب. فإن تسألوني إن تسألوني. Ó ní bọ́ ọba bí mi léèrè. بالنساء فإنني Èmi tó ń wò yìí tó ń wò yìí. فإن تسألوني Bọ́ ọba bí mi léèrè بالنساء. بالنساء فإنني بصير Mo rí na mo mọ̀ nú mo mọ̀ ta wọn. بأدواء Mo mọ̀ nú mo mọ̀ ta àwọn obìnrin. النساء طبيب. Dókítà wọn ni mí. Gbogbo dókítà tó lè wo àwọn wọn sán mọ́ mọ́. بأدواء النساء طبيب. Ìwọ ọmọ bóbìnrin ṣe jẹ́ ló fi kí mọ́lẹ̀ nu létọ̀ ń gba létí tó ń gbà mú ọwọ́ tó o fi ń gba létí tó ń gbà mú ọwọ́ òun kò ní jọ́ lálùbáríkà mọ́ kò ní jọ́ orí jẹ. Allah Allah. Ya Zal Jalali wal Ikram. بصير بأدواء النساء. Mo máa ń pa wọn dáadáa, mo máa nú wọn, mo máa ta wọn. Àpàdé àlùdí ọ̀rọ̀ obìnrin mọ̀ mọ́. بأدواء La ilaha illallah. Àfáà ní dókítà ni mí, èmi ni dókítà mo máa ń tó lè wo àrùn wọn sàn. تسألوني Masha Allah, Masha Allah. Allah. فإنني La ilaha illallah. فإن تسألوني Bí a bá bi mí léèrè nípa obìnrin. فإنني Èmi tẹ́ ń wò yìí. Allah. بصير Mo mọ̀ nú mo mọ̀ ta. Mo mọ̀ pàdé àlùdé ń pa ọ̀rọ̀ obìnrin. طبيب. Dókítà ni mí, mo máa ń pa wọn n tó lè wo àrùn obìnrin sán mọ́ mọ́. بأدواء النساء Allahu Akbar kabir. طبيب. Ìyàwó rẹ ìwọ tó o níyàwó ìyàwó tí ó di ọkalẹ̀ lóru pé àáfàá wa ọ̀rọ̀ màmá yín ọmọ n tó ká wá kíyèsí sí. Mo sùn lánàá òun ni mo lálàárí, mo tún sùn lónìí òun mo lálàárí. Ẹ dákun kí ló dé tí à ń wá wọ̀ tí á lọ́rùn bí tí wọn ò kọ́ rí lé. Allahu Akbar kabir. بالنساء فإنني La ilaha illallah. بصير La ilaha illallah. بأدواء النساء Obìnrin wọ́n sokùn mọ́ ọ nídìí wọ́n sì máa wọ́ ọ káàkiri. La ilaha illallah. بأدواء النساء طبيب. Àfáà ní dókítà ni mí mo máa ń pa rẹ̀.
فإن تسألوني. ó tún wá ń sọ̀rọ̀ mí níwájú ń bẹ̀ kí ni ń wí. إذا شاب رأس المرء لا أو إله إلا الله. قل ماله. Allahu akbar kabira. إذا شاب الله أكبر. رأس المرء Allah. أو قل ماله. جل ما لا يموت جل ما لا يموت. فليس له في ودهن لا إله إلا الله. نصيب. لا إله إلا الله. فليس له في ودهن نصيب. kí la fa yẹn tún ìmọ̀ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. شاب رأس المروه. àfa yẹn ni bọ́ ọ bá rí ọmọdékùnrin ọmọdékùnrin àṣẹ̀ṣẹ̀ jí tọ́lọ rẹ̀ gbéyàwó tó wá rí tẹ́wú yọ lórí ẹ̀ lójijì. Allahu Akbar. إذا شاب رأس المروه. tára rẹ̀ wálẹ̀ wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. أو قل ماله. àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ náà àti jẹ́tì. أو قل ماله. ọkà ìwé débi èèyàn àkàdé ó padà wá bẹ̀rẹ̀ sí gun ọ̀kadà kí igbó. أو قل ماله. ó wá iṣẹ́ kò ríṣẹ́. أو قل ماله. ó wá padà lọ rèé ra ẹ́ńjìn tí wọ́n fi ń pọ́ táyà wọ́n wá ń pè ń fọ́gá graduate. إذا شاب رأس المرء. لا إله إلا الله. أو قل ماله. ntọ́bámu tí a ń pè graduate ń fọ́gá nǹkan bàjẹ́ tán nù. أو قل ماله. ó wá dẹni ó wá ní tí ó jẹ tì. وليس له kí ló ṣẹlẹ̀. في وده لا إله إلا الله. نصيب. La ilaha illallah. وليس له في ودهن نصيب. bá a bá wádìí ẹ̀ lọ tá a wádìí ẹ̀ bò ìyàwó ẹ̀ ní bẹ́ẹ̀ ní. إذا شاب رأس المرء أو قل ماله. bí ọkùnrin bá wá ní tí ó jẹ tì tó tí ilé ayé pin máa lọ́wọ́ tó nà pin máa lọ́wọ́ tó rewú òjijì. Allahu Akbar kabir. obìnrin ni obìnrin èmi máa mọ̀ فليس wọ́n. له في ودهن نصيب. obìnrin tí ó máa sọ fún ọ pé bí n bá mọ̀ pé bọ́ bá dáa fún yín báyìí ẹ̀ ní gbọ́ràn ní wà n ò ní lọ́wọ́ sí i n ò ní jọ́ dáa fún gbogbo ọ̀nà tẹ́ gbà tẹ́ fi jẹ́ èèyàn yìí n ò ní jẹ́ ẹjẹ́ èèyàn bí n bá mọ̀ pé bẹ́ẹ̀ sì máa hùwà ní. إذا obìnrin nìyẹn. شاب Allah. رأس المرء Allahu Akbar. أو قل ماله. La ilaha illallah. فليس Dìgbà bá dàrú mọ́ ọmọkùnrin lọ́wọ́ tó wò tó sanra tẹ́lẹ̀ tó wá fọ́ tó wálé wẹ̀rẹ̀ lójijì. Allah. فليس له في ودهن نصيب. ó ti fẹnu kọ lọ́dọ̀ ìyàwó ẹnu ó fẹnu kọnu àfikọ́ sọ́ra ẹlòmíà ní òsín tóbìnrin ó sì ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ ń bẹ́nu ní o tún wá ń sọ fún un pé kò sí ní tí ó ṣe yóò fi ọ́ ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yóò fi ọ́ ṣe 100 tí ọ̀sẹ́ nìkan kan tí ó gbà wọ́n. فليس Allah. فليس له La ilaha illallah. gbogbo ẹni ó bá wọ ojútùú ọ̀rọ̀ ara ẹ̀ tì ó fẹnu kọ lọ́dọ̀ obìnrin ni فليس ó fẹnu kọ ó fẹsẹ̀ kọ ó fara kọ. Allahu Akbar kabira. ودهن نصيب. فليس Allah. فليس Allah. له في ودهن نصيب. La ilaha illallah. فليس له في ودهن نصيب. Allah. فليس له Allahu Akbar kabira. في ودهن نصيب. nígbà tí mo sọ nínú ọ̀rọ̀ mi tí mo sọ lánàá mo ní gbogbo wa ni ká lọ́ọ́ fẹ́ yàwó bọ́ ọ bá sì fẹ́ yàwó fẹ́ méjì ọ fẹ́ mẹ́ta ọ fẹ́ mẹ́rin bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ ibà àwọn obìnrin kan ń bẹ tí wọ́n ń fóònù mi tí wọ́n ń bá mi sọ̀rọ̀ lórí fóònù pé bàbá bá a ti fẹ́ràn yín tó àmọ́ pé lọ́wọ́ sí irú nǹkan báyìí ká tún ọ fẹ́ yàwó wo tí ọkọ tèmi bá dán wò yọ dán tán ebóbìnrin ló wí bẹ́ẹ̀. إذا Allahu Akbar kabir. شاب رأس المرء. ìwọ máa wá sọ fóbìnrin pé ẹni tí ó ro ẹ̀fọ́ fún ọ tájì gbèsè ayé rí ó sì bàjẹ́. Allah yóò dọ̀ ọjọ́ kó nù létí ọmọ aràn ọ̀ ń sẹ́ ọmọ alọ́rẹ̀ gbọ́mọ ń sùkú. أو قل ماله.
ọ wá iṣẹ́ tì ìgbésí ayé rẹ̀ ọ dàrú ọ wá bí a bá $400 lé ọ lọ́wọ́ ó sì tún máa kí onítọ̀hún. Allahu Akbar. yọ ma wá mú wá láti ta yọ ma ṣe bẹ̀ fún ọ yọ ma béèrè pé Alhaji tẹ gbádùn ọbẹ̀ yìí díẹ̀ ọbẹ̀ ẹbú ọbẹ̀ tó fi bàgbé tí ayé rẹ jẹ́ la ilaha illallah. ìdá ṣàbàrà sùlmárì àwòkọ́lá máa lò. ta lọkùnrin náà tó lòún gbọ́n. falẹ̀ ìzàlẹ̀ ta lọkùnrin náà tó lòún gbọ́n tó lòún obìnrin ò ní tẹ̀. àníwọ̀ ọkùnrin ò gbọ́dọ̀ sórí kunkun má sórí kunkun ọlọ́run gbé òun lọ́mọ àmà yẹn lọ́yẹn obìnrin ti wá bí a bá ń bẹ nínú ilé ìgbádùn ni bí a bá sì fẹ́ kára ó ní ọ́ nínú ilé wọn fara ní ọ́ Allahu Akbar kabira. ìdá ṣàbàrà sulemari. La ilaha illallah. àwòkọ́ lamá. ngbà ronú bá pọ̀ ewu ọ jáde lórí lójijì. ìdá ṣàbàrà sulemari. yóò sì máa dọ́gbọ́n lé àwọn ẹbí kúrò lára rẹ̀ yóò máa dọ́gbọ́n lé ẹ kúrò lára rẹ̀ àníbọ̀dá tó wá ń jẹ́ òní ó mú nǹkan kan wọlé ó fẹ́ da nǹkan lẹ̀ ni o ọ̀fẹ́ rẹ̀ lè yùn mọ́nà ìyá rẹ̀ yóò máa wá sọ fún pé àlè báyà yìí gbé o àlè báyà yìí gbé o àlè báyà yìí gbé o ó ní mọ̀ ńlá láàárín o bí báyìí ti rí ni wọ́n rò olóńgbò bí n bá ti rí ni wọ́n rájá bí n bá ti rí ni wọ́n rí kòkò òun ní sì ń da gbogbo ń tà wíwọ̀n yìí fúnra rẹ̀. falaysa lahu la ilaha illallah fi wudina nasibun. la ilaha illallah falaysa lahu fi wudina nasibun. gbogbo ohun tí ò lè dá lérú ni pé kí wọ́n kọ́kọ́ gbà fọ́lọ́hun lára àyàwó rẹ̀ ebi obìnrin kan ebi ọkùnrin kan ló pe ìyàwó ẹ̀ kalẹ̀ tí ń sọ ní ọ̀rọ̀ ẹ̀ báyìí pé. khuzil afwa minni. la ilaha illallah. khuzil afwa minni tastadimi mawaddati. la ilaha illallah. khuzil afwa minni obìnrin wo òkè ni ó wọlé. tastadimi mawaddati. ó wo òkè ó wọlé. ǹjẹ́ mo ní tọrọ ara mi ṣe báyìí. fi suratihi na agidabu. la ilaha illallah. wala tuntiki fi suratihi na agidabu. ọkùnrin kan ló pe ìyàwó ẹ̀ kalẹ̀ pé dákun torí Ọlọ́run ìyàwó. sílẹ̀ àfúwà mi ní. mọ́mọ́ bí ọmọ tí n bá ti sì ọ́ dákun bí n bá ti sì ọ́ dákun bí mi léèrè foríjì mi o n tó lè dá wàhálà alẹ̀ dákun má jẹ́ ó ṣẹlẹ̀ n tó lè dá wàhálà alẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ torí n tó bá ṣẹlẹ̀ ó lè lé ọ jáde nù léyìí tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ ọ bá bẹ̀rẹ̀ sí fẹjọ́ mi sùn káàkiri wàláhì ó padà jáde nù léyìí ni. wàlá tuntiki fi suratihi na agidabu. àwọn tí a ní làákẹ́ inú àwọn èèyàn wọn máa ń sọnú ọ̀rọ̀ wọn. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. láàrin ọkọ níyàwó ká ṣe sùúrù. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. láàrin ọkọ níyàwó ká ṣe sùúrù. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. ìyàwó bọ́kọ bá ṣẹ̀ kó ṣe sùúrù. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. rántí ọjọ́ ìfẹ́ tẹ́tí ló sẹ́yìn. àforíjìn ló yẹ wá ẹ̀yin ará mi. ọkọ báyà bá ṣẹ̀ kó ṣe sùúrù. àforíjìn ló yẹ wá.